lẹ́ẹ̀rẹ̀kíní lẹ́ẹ̀rẹ̀kejì lẹ́ẹ̀rẹ̀kẹta lẹ́ẹ̀rẹ̀kẹrin kẹ́ẹ̀tì délẹ̀ kẹrún ránṣẹ́ sí Nehemiah ọkùnrin làdá. Nehemiah ọlọ́run fúnra rẹ̀ òun ní gbéga, ọlọ́run dẹ̀ mú iṣẹ́ lé lọ, ṣùgbọ́n ẹ̀yàn dínà gbòkó, ẹ̀yàn olúkú pa ni, ẹ̀yàn kọ́ jẹ́ pé abínú kú ọ ni. Ọjà kan ránṣẹ́ sí Nehemiah àfẹ́ rí ọ, ṣùgbọ́n òfèsì Nehemiah òun ni àkòrí ọ̀rọ̀ mi tòní. Kéètì wí lẹ́ẹ̀rẹ̀mẹ́rẹ̀ẹ̀rin kan ránṣẹ́ sí, ó jù bá o, ṣùgbọ́n kákan dúró lórí ẹlẹ́ẹ̀kẹrin ni gbẹ̀ni Nehemiah èsì kan ṣoṣo náà òun nífẹ̀ẹ́ sí hàn. Kéètì wí àì mẹ́ Ṣuṣẹ Lílá lọ, kọ́ bá mọ kò í ṣe, kọ́ bá mọ iṣẹ́ kọ́ gbà, kọ́ bá mọ ibi kọ́ lọ́run darí rẹ sí, kọ́ bá mọ ibi kò í mú. Fún ẹjọ́ ọ̀rọ̀ àlùfàǹṣá, ọ̀rọ̀ kan yóò fa ọkàn ní kò nínú àgbékalẹ̀ àtún àyẹ̀kọ́ fẹ́ ṣe. Wé ajé dí ọlọ́ òní Nehemiah ó dì í mú o, ìmẹ̀ Ṣuṣẹ Lílá lè ṣe lọ. Kó wá jọ lọ tọ́ lọ́lọ́run ní gbúṣẹ́ nílé ọlọ́. A jọ ọ́ lójú, a ka ọ lọ́ra, a gba kété àkókò rẹ, a gba kété ọgbọ́n rẹ, a gba kété ògbà rẹ. Nehemiah wí mẹ́ Ṣuṣẹ Lílá, òṣẹ́ ra bàtà, òṣẹ́ kò jẹ́ pé ó kí ìmẹ̀ Ṣuṣẹ Lílá mi ṣe lọ. Èsì kò fi sí èèyàn ní burúkú ni, èèyàn abínúkú rẹ̀, èèyàn onínúbíni rẹ̀, èèyàn ọ̀tá rẹ̀, èèyàn rákẹ́fẹ́ kẹ̀ ṣàṣeyọrí. Wé nílò àti bá wọn jà, kàn dáhùn fèsì sí hàn bóyá lórí WhatsApp ni wí wẹ̀ Ṣuṣẹ Lílá lọ wẹ́ẹ̀ra yè, ọ̀nà múrin kò yóò wé ni mẹ́ẹ̀ra yè bá mẹ́ẹ̀ra yè rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Iṣẹ́ Nehemiah lọ́ni kọ́ ọlọ́run gbé dìde, kò jẹ́ pé alẹ́ ògbèkù léà nígbà kan ti kó ọmọ Júdà wọ́n ti kó wọn lẹ́rú, ọlọ́run mọ́ ọ tọ̀ inú bí kẹ́yà ògbádùn ni o, bí kọ́nìyàn aṣiṣẹ́ lé governor's office, kọ́nìyàn aṣiṣẹ́ lé presidential palace níbi kààrẹ ti gbẹ̀lẹ́ ti ṣuṣẹ́ ẹ jẹ ẹ mú nínú àdídùn ọba, eégún ọkọ̀ èsì orúlé kì í gbé lọ́fẹ̀ẹ́, ẹ̀sán òná ẹ̀sán omi ẹ̀sán ọkọ̀ òrìnsẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run mọ́ ọ tọ̀ ọba pàṣẹ àjàkú tí lẹ́yìn bí kẹ́ lọ o gẹ́gẹ́ bí ìranko rí, gẹ́gẹ́ bí àmọ́tọ́ ọlọ́run kẹ́yà tún Júdà kẹ́yà tukọ́, kétu kété ògiri kẹ́ lébẹ̀ kétu mọ́. Ọlọ́run rán Nehemiah lóṣẹ́ ohun kejì yàtọ̀ sí pé ẹ mọ ògiri ètú Júdà ẹ ṣe. Ọlọ́run rán kẹ́yà mú kí ènìyàn padà sínú òfin ọlọ́run, ọ̀rọ̀ ọlọ́run kàn bẹ̀rẹ̀ sí aká bíi ti tẹ́lẹ̀, kàn dé aká ọ̀rọ̀ ni, kàn gbọ́ wàásù ni, kàn jẹ́ ẹ̀ṣẹ̀ ran, kàn ṣùjọsìn wọ́n ti pàtì wọ́n ti pèyìn dà, kàn gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kéde rí i pé kàn ti gbọ́ ọ̀rọ̀ ni wí ayé ran wọ́n yí padà wọ́n ṣe òfin ọlọ́run. Kẹta kọ́ ọlọ́run rán Nehemiah láti yà ṣe lálẹ́ Júdà, alẹ́ àbárẹ̀ náà ni obi kan ti bí náà ni o, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ níjọ́ kó èèyàn ọmọ Ísírẹ́lì lérú lọ sí ilẹ̀ ìgbèkùn, kọ́ ọba Kírúsì kọ́ èdè aṣàtìlẹ́yìn wí lọ́ọ̀tọ́ ibẹ̀ láti kó ya àbálà mi orílẹ̀-èdè mi ní kó ya síbi kì í yá ṣerú, ṣùgbọ́n ọlọ́run ti mọ́ tọ́ ọkàn ọba ní máa lọ sí àgbédìde orílẹ̀-èdè àbárẹ̀ ni. Nehemiah
ọ̀ni agbaninímọ̀ràn lọ́ọ̀yà bíi commissioner bíi special adviser mi lọ́ọ̀yà mo dẹ̀ mọ n kò ṣe lébe wàá dìde o wàá lọ kété kan bá ti nílò ọba ni ó ṣetán láti tì í lé yìí kẹta kọ lọ́run kẹ̀yà ṣe lébẹ̀ bóyá wí ọba bóyá ìwé ọba òun náà ni pé ọlọ́run fẹ́ kẹ̀yà dáná ìsọjí àdúrà àti kí ènìyàn tí a gbẹ́kẹ̀rẹ́ yá lé ọlọ́run náà dẹ̀ àgbẹ́kẹ̀lé òrìṣà náà náà sìn kókó bá hàn kọ̀tà boríran kàn rè dán nìkan kó lọ sí olè àgbè òní ni máyà múra o pẹ̀lú kété ẹ̀ṣọ́ rẹ̀ àti kété rákànjọ Ṣuṣẹ ọlọ lóru ó ṣe àyẹ̀wò kété bẹbí kí ilé ní bàjẹ́ dé kété bí kò gírí ti ya kété kí ilé ọlọ́run ti rí àti bí kàn gbé ọ̀rọ̀ ọlọ́run sí kété wọn ní ṣe ọwà ó ṣe ọ bẹ̀rẹ̀ ó ṣẹ̀ nì wọn rè kọ́lé nì lọ lójijì ìyẹn òjò rẹ̀ ìyẹn abínúkú rẹ̀ ìyẹn ọ̀tá rẹ̀ ìyẹn ọ̀tá ìrere èsì bí kan sí náà ló ní bá o mẹ́ta gbàǹkọ̀ ìrìnra ibi hàn wọn lé ọmọọṣẹ́ o wọn ní àtìlẹ́yìn o wọn ní àtẹ̀lé o ìrìnra arébíà hàn ọ̀kan lọ́ra rẹ̀ jẹ́ Ṣámbálátì wọ́n gbé orúkọ nìgan ó dàbí orúkọ kan orúkọ yóò ṣáni balẹ̀ èèyàn olùbípọ̀ láyìíká wíwẹ̀ ṣiṣẹ́ ọlọ́run wí àsọta nínú òjò ọkọ̀ à ń gan wọ́n á rí Ṣámbá wàá gbọ́ Ṣámbálátì kàn fẹ́ ṣá ọba lẹ̀ wíhàn wú ẹ̀ra yìí tiẹ̀ wíhàn wú ẹ̀ṣuṣẹ́ Lílá lọ. ọ̀nì kejì kò jẹ́ pé ọmọ sùn ọ̀pọ̀ pẹ̀lú Ṣámbálátì pé ní Tòbáyà ọ̀dà kọ́ ìyàgò kúrú rábà o torí Tòbáyà ni kọ́ bá ti bá yà wàá ṣìnà kó nínú òṣèké ọlọ́run kò gbélé ọlọ́ ọ̀nì kẹta rárá Arabia kàn fẹ́ gbógun ti iṣẹ́ Júdà ni kò jẹ́ pé síjọ́ kan yọ̀ gbà ti Jésù láyé òun ni Géṣémù ìyẹn rà nígbà ránṣẹ́ sí Nehemiah ọlẹ́run iṣẹ́ ni wọ́n fẹ́ rí yọ̀ á síbi kan tí ṣiṣẹ́ kan yá kí yá tá lọ́rẹ̀ yá bomi kó yá mi jíjẹ kó kẹ́ pàdé ran ní lọ́kàn lọ́ra yẹn abúlé kẹ̀lé agbègbè ibẹ̀ ni pé ibẹ̀ náà ti fẹ́ rí ọgbọ́n náà ń ta o kọ́ bá mọ̀ jọ́ lọ́gbọ́n náà wàá ka ọ̀rọ̀ rán sí títí kò á mú lọ bóyá àti dọdẹ sọ̀nà kàn fẹ́ pa ọ́ bóyá àti gbẹ́ kòtò kàn fẹ́ rì ọ́ sí mọ́gbọ́n ọlọ́run ń ṣiṣẹ́ kò í ṣe jẹ́mi ọlọ́run jẹ́ adarí rẹ̀ kàn pàdé torí pé ọ̀ni ubi náà yà wọ́n dẹ̀ ní èrò ubi mẹ́rin náà ránṣẹ́ lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin ó ti kọ́kọ́ dáhùn lóhùn rò pé ikàn ìyá wí hàn ó wí ní ẹ̀yọ̀ sọ̀kalẹ̀ lórí òkè bíi mẹ́à ní ẹ̀yọ̀ sọ̀kalẹ̀ kó lùpọ̀ ẹ̀mí mẹ́à ní ẹ̀yọ̀ sọ̀kalẹ̀ nínú ipò ọ̀ni kì í lépa ìjọba ọlọ́run kì í retí ìgbàsókè ní ẹ̀yọ̀ sọ̀kalẹ̀ nínú òsọjí kìmẹ́à ní ẹ̀yọ̀ sọ̀kalẹ̀ nínú iṣẹ́ ògbéniró àtòkọ́ni kìmẹ́ṣe nínú ìjọ ọlọ́run ní ẹ̀yọ̀ sọ̀kalẹ̀ sálẹ̀ pẹ̀pẹ̀ ìrákàyéran ti dalẹ̀ pẹ̀pẹ̀ ìmẹ̀ ṣe òṣẹ́ Lílá lè ṣe lọ ọgbọ́n kan ọlọ́run mú kó Nehemiah léyìí ni o àṣìwá àṣìbọ̀ ìran àníyàn rí mú o òṣẹ́ kan ọlọ́run gbélé lọ wọ́n pàpà ṣe òṣèyọrí lónìí náà bá ṣiṣẹ́ ọlọ́run nìkan tó bá fẹ́ ṣiṣẹ́ ọ̀rọ̀ àwọn ṣàṣeyọrí nínú ayé gan wàá rí ìhàn adínàgbòkú wàá rí ìhàn abínúkú wàá rí ìhàn rákọjẹ́ pé òṣèré rẹ èrè àwọn afẹ́ rí ọ afẹ́ gba àkókò rẹ afẹ́ gba kété ohun àyèyè ẹ̀kọ́ lọ́run gbé lé ọlọ́ọ̀nì afẹ́ gbà á sọnù rú rábà ránṣẹ́ sí ọ tẹ wáyà sí ọ kọ lẹ́tà sí ọ kọ ímeèlì sí ọ pè wọ́n lórí aago wẹ́ẹ̀ra ìyè wí wẹ́ẹ̀ Ṣuṣẹ lọ́ọ́lọ́ wí o ṣẹ́kẹ̀ lọ́ọ̀rẹ́ o o ṣẹlẹ̀ lánìí wẹ́ẹ̀ àjùnkùn wẹ́ẹ̀ àjẹgbà sọnù lágbára ọlọ́run lódùmọ̀rẹ́ iná ṣe ṣá o Ṣámbálátì èèyàn Tòbáyà àti Géṣúmù àti ẹ̀mẹ̀wàrán iná ṣe àṣedànù náà ṣe lórí ayé rẹ̀ ṣùgbọ́n òwò fúnra rẹ̀
o gbọ́dọ̀ mọ ohun kò ṣe, o gbọ́dọ̀ mọ bí kò dó sí, o gbọ́dọ̀ mọ ọ́nìkẹ́ ìgbénu rẹ àti pé ojú kété ọ́nìkẹ́ ìgbénu ayé lọ. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán wí ẹ̀rá ibi hàn wí mẹ̀ Ṣuṣẹ Lílá Ṣuṣẹ ìrere mẹ̀ ṣe lọ ire o.